Ilé-ẹjọ́ ti ní kán lọ yẹgi fún ọkọ akọrin ẹ̀mí kan tó pa ìyàwó rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ kò ní àgbẹ́kẹ̀lé àti ìgboyà mọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ẹ̀ka ètò ìdájọ́ ti ń gbéra sọ padà o. Díẹ̀díẹ̀ ni wọ́n yọ sẹ̀lẹ́kù, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rò wípé níṣe làwọn alágbára kan ti fọwọ́ bo ẹjọ́ náà lójú mọ́lẹ̀. Níṣe ni wọ́n gbàgbọ́ wípé agbára ti pààrọ̀ ọwọ́, tẹni tó kú ló gbé. Láti ọdún 2022 tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, ọ̀pọ̀ kò gbọ́ ohunkóhun mọ́ nípa ọ̀daràn náà títí dibi tí ọ̀rọ̀ dé dúró yìí, tí èyí sì mú kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n gbàgbọ́ wípé ẹjọ́ náà ti kú. Látàrí ìdí èyí gan la ṣe mú ìròyìn yìí wá fún yín láti lè mọ òkodoro ọ̀rọ̀ àti ibi tí ọ̀rọ̀ dé dúró. Ṣùgbọ́n mo láǹfààní láti sọ fún yín pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ṣe rò. Ta ni olórin ẹ̀mí yìí gan ní pàtó? Kí ló wáyé láàrin òun àti ọkọ rẹ̀ tó fi dogun àmú ẹ̀mí ẹni lọ? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣé ẹ rántí akọrin ẹ̀mí Osinachi tí ọkọ rẹ̀ rán lọ́run àrèmábọ̀? Arábìnrin Osinachi tó kọ orin Ekwueme, ṣé ẹ rántí? Tí orin náà sì tàn bí ìràwọ̀ kárí ayé, ló jáde láyé lọ́jọ́ 8 oṣù kẹrin ọdún 2022. Ṣáájú ikú olórin náà, olórin ni Osinachi, akọrin sì tún ni, tó di gbajúgbajà nítorí orin Ekwueme tí ó pawọ́pọ̀ kọ pẹ̀lú olórin míì, ìyẹn Prosper Ochimana. Orin náà ti ní ó lé ní èèyàn 1,400 mílíọ̀nù tó wò ó lórí ojú òpó YouTube. Bákan náà, Osinachi ti kọrin nínú àwọn orin bíi Narekele pẹ̀lú pásítọ̀ ìjọ rẹ̀ Paul Eneche àti You No Dey Use Me Play pẹ̀lú Emma. Bákan náà ló ti gbé orin tirẹ̀ jáde, God of All Power. Ó sábà máa ń kọ orin ẹ̀mí ní èdè rẹ̀, ìyẹn èdè Ìgbò ni, àmọ́ kò sí ẹni tí kì í rántí ọ̀run tó bá ń kọrin, nítorí tẹkuntẹkun ló fi ń kọrin. Ẹni ọdún 42 42 years ni ó fi ayé sílẹ̀ tó sì fi ọmọ 4 àti ọkọ rẹ̀ sáyé lọ. Tẹ́ ẹ bá gbàgbé wípé ikú olóògbé yìí lọ́dún náà lọ́hùn-ún, ó fa awuyewuye tó pọ̀, tó ní kálukú tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ síta lórí ohun tí wọ́n ń là kọjá nínú ìgbéyàwó wọn. Bó tilẹ̀ jẹ́ wípé ohun tí ọkọ rẹ̀ sọ ni wípé ó gbẹ̀mí mì látàrí ọgbẹ́ inú kan tó ní àti àrùn tó ní ṣe pẹ̀lú ẹ̀dọ̀. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọgbẹ́ inú tó ní yìí kò ṣàdédé ni o, nítorí ìyà àti lúlù tí ọkọ rẹ̀ máa ń lù ní gbogbo ìgbà, òun náà ló fa ọgbẹ́ inú yìí. Tẹ́ ẹ bá gbàgbé pé fọ́nrán fídíò ọkọ arábìnrin yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Peter Nwachukwu níbi tó ti ń lu ìyàwó rẹ̀, ìyẹn akọrin náà, lójú àwọn ọmọ, ń wà lójú òpó ayélujára lọ́dún 2022 tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Pàápàá fọ́nrán náà kálékáko kò síbi tí kò dé. Kálukú nílẹ̀ yìí àti lókè òkun ni wọ́n kọminú lórí ikú tó pa arábìnrin náà. Wọ́n ní ó yẹ kó ti sọ̀rọ̀ síta, wọ́n ní kò yẹ kó bo ọ̀rọ̀ náà má bí aṣọ. Tọ́pọ̀lọpọ̀ sì ń pe arákùnrin tó pera rẹ̀ lọ́kọ rẹ̀ yìí ní ẹranko tó dàwó èèyàn bora. Bí èèyàn bá rí fọ́nrán náà, àánú abiyamọ yóò ṣe é. Lójú àwọn ọmọ 4 lọ́kọ tí ń lu ìyá wọn nílùkulù báyìí. Lúlù nìkan lẹ rí, àwọn nǹkan tó lè gbẹ̀mí ẹni pàápàá ló fi ń lù tó sì ń sọ ba arábìnrin náà. Onírúurú ẹ̀sùn làwọn mọ̀lẹ́bí arábìnrin yìí pẹ̀lú àwọn ọmọ àti àwọn tó súnmọ́ wọn fi kan ọkọ rẹ̀ pé lílù bíi bàrà ní ṣáá ní gbogbo ìgbà. Ọkọ yìí máa ń ṣe ìyàwó rẹ̀ bí ẹni wípé ẹrú tó kówó rà ni. Osinachi, láti ìgbà tó ti fẹ́ arábìnrin yìí ló ti ń lù nílùkulù. Ìyà lọ́sàn-án, láàárọ̀ àti lálẹ́ ni bí ẹni tó ń jẹun. Ṣùgbọ́n tóbìnrin náà kọ̀ láti kó kúrò nílé ọkọ náà tó ń forí tì í látàrí irú èèyàn tí wọ́n jẹ́ àti ipò tí wọ́n dì mú nínú ìjọ. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ikú arábìnrin yìí, lèyí tó wọ̀n sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òǹkọrin náà àti àwọn èèyàn lágbàáyé, tó sì fà á tí ọ̀pọ̀lọpọ̀ sì ké síta lórí ohun tí wọ́n ń là kọjá nínú ìgbéyàwó wọn. Àmọ́ èyí kò dá ẹ̀mí olóògbé náà padà. Kódà ọ̀rọ̀ yìí fa àwọn ìwọ́de àti ìpolongo
tó tako fífi ìyà jẹ ẹ̀yà akọ tàbí abo, léyìí tó mú káwọn ìjọba láwọn orílẹ̀-èdè pàápàá nílẹ̀ Nàìjíríà dìde sí ọ̀rọ̀ náà lọ́dún náà lọ́hùn láti ṣe àwọn òfin èyí tó máa kó pàkúté sí ọwọ́ àwọn tí wọ́n bá dọ́rù wà báyìí wò láṣà. Ohun tá a tún gbọ́ ni wípé gbogbo owó tí arábìnrin akọrin olóògbé yìí bá pa lóde eré tàbí láwọn ibi tí wọ́n bá pè sí láti wá kọrin, ọkọ ló ń tẹ́wọ́ gba owó lọ́wọ́ arábìnrin náà, yóò sì fún níwọ̀nba tó máa ná, léyìí tó mú kó má láǹfààní láti ní owó kankan nípamọ́. Kódà àwọn òbí arábìnrin náà tí wọ́n sì wà láàyè, ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọminú lórí ohun tí ọkọ rẹ̀ fi dá lára. Wọ́n sọ wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tọ́kọ náà máa ń lu ìyàwó rẹ̀ tí yóò tún máa sọ fún un pé òun máa pa á, kó tó wá di wípé ó mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, ó pa á lẹ́yìn ọ̀rẹyìn. Bí gbogbo ìfìyàjẹni lọ́nà àìtọ́ yìí ṣe ń wáyé, ẹnikẹ́ni kò mọ̀, ṣùgbọ́n ó hàn sáwọn mọ̀lẹ́bí, àwọn tó súnmọ́ wọn, àwọn ọmọ àti arábìnrin yìí fúnra rẹ̀. Àwọn ìjọ wọn ò mọ ohunkóhun nípa ohun tó ṣẹlẹ̀ yìí. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ arábìnrin náà, Paul Eneche, kò mọ ohunkóhun nípa ohun tó ń wáyé yìí. Àwọn èèyàn tó yẹ kó mọ̀ nípa ọ̀rọ̀ náà kí wọ́n tètè fi òpin sí gbogbo wọn pátá ni ò mọ̀. Kò tó di pé lúlù yìí náà ni arákùnrin yìí fi gba ẹ̀mí lẹ́nu ìyàwó ẹ̀ lójijì tó fi rán lọ sọ́run ọ̀sán-gangan tó sì dá ọmọ 4 sílẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí, nígbà tí arákùnrin náà tó ti lu ìyàwó rẹ̀, àwọn ọlọ́pàá fi páńpẹ́ òfin mú Peter Nwachukwu tó jẹ́ ọkọ akọrin ẹ̀mí náà, tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lọ́gán lára èyí tí ṣíṣe àyẹ̀wò ikú rẹ̀ ní ìlànà ìṣègùn òyìnbó ti jẹyọ. Lásìkò ìpàdé kan tó wáyé láàrin ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà àti alákòóso fọ́rọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà, Pauline Tallen, àtàwọn mọ̀lẹ́bí olóògbé náà, iléeṣẹ́ ọlọ́pàá fi dá aráàlú lójú pé ìwádìí fínífíní yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ ikú olóògbé Osinachi Nwachukwu láti lè rí i pé gbogbo àwọn tájé rẹ̀ bá símọ́ lórí fi mú kó ata òfin. Láti ìgbà náà la ti gbọ́ ohunkóhun mọ́ nípa ibi tọ́rọ̀ dé dúró nípa ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá ni wọ́n ti dá ẹjọ́ lórí ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rẹyìn. Ọjọ́ Ajé ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025 ní ìdájọ́ náà wáyé nípa ti ìdájọ́ ẹjọ́ ikú fún ọkọ olórin ẹ̀mí tó ti dolóògbé Osinachi ìyẹn Peter Nwachukwu. Ṣé ẹ gbà pé inú oṣù kẹfà ọdún 2022 ní ìjọba gbé ọ̀gbẹ́ni Peter Nwachukwu lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn 23 tó ní ṣe pẹ̀lú ìpànìyàn, ìdẹ́rùbani, dídáyàjá àwọn ọmọdé, lílu ìyàwó rẹ̀ àti àwọn ẹ̀sùn míì. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìròyìn Channels ṣe jábọ̀, ẹlẹ́rìí 17 nínú èyí tí 2 lára àwọn ọmọ tí olóògbé bí fún ọkọ rẹ̀ wà ló jẹ́rìí tako Nwachukwu nílé ẹjọ́. Bákan náà ni wọ́n kó ìwé ẹ̀rí bíi 25 wá sílé ẹjọ́ láti wá fi gbé ẹjọ́ wọn lẹ́sẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Nwosu Iheme sọ pé òun dá ẹjọ́ kí wọ́n yẹgi fún Nwachukwu títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Yàtọ̀ sí ìdájọ́ ikú, ó tún dájọ́ ẹ̀wọ̀n ọdún 2 fún ìkọ̀ọ̀kan àwọn ẹ̀sùn 7 mìíràn. Fún ẹ̀sùn kẹwàá, ìdájọ́ ẹ̀wọ̀n oṣù 6, ẹ̀wọ̀n ọdún 3 fún ẹ̀sùn 11 àti owó ìtanràn 700,000 ìyẹn náírà fún ẹ̀sùn kẹfà àti ìkeje. Ohun tí àwọn èèyàn ń sọ lẹ́yìn ìdájọ́ náà ni wípé àwọn wo ni yóò tọ́ àwọn ọmọ tí àwọn olóògbé náà bí. Wọ́n ní látàrí pé ọmọ 4 ló wà ńlẹ̀ tí ìyá ti dolóògbé, wọ́n ní kò yẹ kí wọ́n tún dá ẹjọ́ ikú fún bàbá. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan wọ́n tún tako èyí, wípé ẹni tó bá pa ni pípa ló yẹ ká pa. Ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé yóò gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ láti lọ pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ tí adájọ́ náà gbé kalẹ̀ lórí ẹ̀sùn yíyẹgi fún un títí ẹ̀mí yóò fi bọ́ látẹnu rẹ̀. Ọkọ olóògbé náà, ìyẹn Peter Nwachukwu, sọ wípé òun kọ́ lòun pa ìyàwó òun. Ó ní ìyàwó òun ló ní àrùn kan èyí tó ń bá a fínra
nínú ẹ̀dọ̀ rẹ̀ léyìí tó jẹ́ pé òun gan-an ló ṣekú pa á. Ó ní àrùn jẹjẹrẹ ni. Àrùn jẹjẹrẹ yìí náà ló ṣekú pa ò kì í ṣe òun. Tako èyí, àwọn ọmọ olóògbé náà sọ wípé bàbá àwọn ló ṣekú pa ìyá àwọn nítorí gbogbo ìgbà ló máa ń lù ú, tí yóò sì tún máa dáyà já àwọn ọmọ wípé wọn ò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni. Lára ohun tá a tún gbọ́ ni wípé lọ́pọ̀ ìgbà ló ti kìlọ̀ fún ìyá ìyàwó ẹ̀ wípé kó má ṣe wá sílé láti wá dá sí ọ̀rọ̀ náà, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣetán láti gba èkùròjẹ lọ́wọ́ ẹbọra. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ nàka àléébù sí ọkọ náà wípé kì í ṣe iṣẹ́ kankan, iṣẹ́ tí aya rẹ̀ bá ṣe owó rẹ̀ ló ná. Aya náà ò sì láǹfààní láti ná owó bó bá ṣe wù ú, àti wípé ó ti kó obìnrin náà láyà jẹ. Ó sọ àwọn ibi tó yẹ kó rìn sí, àwọn nǹkan tó ṣe àti àwọn nǹkan tí kò gbọdọ̀ ṣe, àti àwọn ẹni tó yẹ kó sọ fún, tó sì ń dúnkokò mọ́ wípé tó bá fi lè sọ ohun tó ń ṣẹlẹ̀ síta fún ẹnikẹ́ni, ó ṣetán láti jẹ́pẹ́ Ọlọ́run. Láìmọ̀ wípé lẹ́yìn ọ̀rẹyìn ikú lọ̀rọ̀ náà yóò wá padà já sí. Ọ̀pọ̀lọpọ̀ lójú òpó ayélujára ni wọn ò fara mọ́ ìdájọ́ ọ̀hún, wípé kò yẹ kí ilé ẹjọ́ kí wọ́n dárú ẹjọ́ báyìí. Níṣe ló yẹ kí wọ́n fi sí àtìmọ́lé tàbí kí wọ́n wá ọ̀nà míì láti dẹwọ́ ìdájọ́ yẹn ju yíyẹgi fún lọ. Látàrí wípé bí wọ́n bá yẹgi fún, àwọn ọmọ mẹ́rin tó kù wọ́n á di ọmọ òrukàn, wọ́n á di ọmọ aláìní ìyá àti bàbá. Ẹ má gbàgbé wípé òǹkọrin ẹ̀mí tó dolóògbé náà ló sì ní ìyá àti bàbá láyé, ìyẹn àwọn òbí ẹ̀ méjèèjì. Láti ìgbà náà ni àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn àti àwọn adarí ẹ̀sìn ni wọ́n ti ń gbójú àgàn tako àwọn tí wọ́n ń fi ìyà jẹ ìyàwó wọn lọ́nà àìtọ́ àtàwọn tó ń fi ìyà jẹ ọkọ wọn lọ́nà àìtọ́. Wọ́n sọ wípé ìgbéyàwó èyíkéyìí tí èèyàn bá ti wà nínú ẹ̀ tó bá ti mú ìwà ipá, tó bá ti ń dúnkokò mẹ́mìí, ẹni náà láǹfààní láti fi irú ìgbéyàwó bẹ́ẹ̀ sílẹ̀ kó gbẹ̀mí ẹ̀ sá. Bó tilẹ̀ jẹ́ wípé ìwé mímọ́ méjèèjì kò fara mọ́ irú ìgbésẹ̀ ìpínyà láàrin lọ́kọláya, ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ wípé ẹ̀mí àti àlàáfíà òun ló ń sọ̀yà. Ẹni tó bá wà lálàáfíà ló ń rí ilé ayé gbé, ló ń rọ́mọ tọ́jú. Látàrí ìdí èyí làwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn ṣe ń sọ wípé èyíkéyìí ìgbéyàwó tó bá ti ní ìdúnkokò mọ́ ẹ̀mí, kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́, kí kálukú máa ṣayé, kí wọ́n sì máa jọ bójútó àwọn ọmọ àti bí wọn yóò ṣe mú ilé dúró tí kò fi ní kan àwọn ọmọ. Lẹ́yìn ọ̀rẹyìn báyìí, ohun táwọn èèyàn ń retí ni láti rí fọ́nrán ibi tí wọ́n ti ń yẹgi fún, láti lè mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n buwọ́ lu ìwé tó ní ṣe pẹ̀lú ìjìyà ìdájọ́ ikú tí ilé ẹjọ́ máa ń fún àwọn èèyàn. Èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọkùnrin tí wọ́n máa ń lu ìyàwó wọn nílùkulù, pàápàá àwọn tí wọ́n máa ń dúnkokò mọ́ ọmọ, tí wọ́n sì máa ń lu àwọn òbí lójú ọmọ wọn, àti àwọn obìnrin táwọn náà kúndùn láti máa fìyà jẹ ọkọ wọn bákan náà. Èyí ń ṣe àkóbá fún ìròrí àti ọjọ́ ọ̀la púpọ̀ nínú àwọn ọmọ yìí, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wà lẹ́ka tí wọ́n ní ìmọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ìròrí àti nǹkan tó ń lọ nílùú ṣe sọ. Wọ́n ní ó jẹ́ ohun tó burú láti máa jà níwájú ọmọ àti láti máa lu ìyàwó, pàápàá ẹni téèyàn fẹ́ níṣu lọ́kà. Torí ìbẹ̀rẹ̀ ìjà là ń rí, ẹnikẹ́ni kì í rí òpin ẹ̀. Lákòókò tí arábìnrin ọ̀hún kú, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí jàǹkànjàǹkàn ni wọ́n fojú ṣògbéré ẹkún tí wọ́n sì péjúpésẹ̀ síbi ètò ìsìnkú náà. Ṣùgbọ́n à ń wò ó, a sì ń rò ó, bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ń gbà lérò pé ó ṣeé ṣe o kí ọkọ náà kó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ tí ilé ẹjọ́ gíga tí wọ́n gbé kalẹ̀ yìí lórí yíyẹgi fún un lórí ọ̀rọ̀ náà. Ẹ láǹfààní láti fi ojú ìwòye àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. 100,000 subscribers ẹ ṣeun ni o ẹ̀yin fámìlì wa lórí YouTube ẹ ṣe appreciation. Yeah, man. bí irúgbìn ṣe ń dàgbà ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́ ọlọ́run mà ló ń dùn. mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family. ẹ ṣe o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.